ẹ̀yin èèyàn wa wọ́n ní ìhòòhò báyìí ní ilẹ̀ Yorùbá wà o bàbá yìí ló sọ bẹ́ẹ̀. Ẹ wò ó, mo fẹ́ kí ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams tó fi mú ààrẹ Tinubu àtàwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá. Kódà wọ́n tún tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà táwọn mùsùlùmí fẹ́ gbé wálẹ̀ Yorùbá. Wọ́n ránṣẹ́ sí bàbá Ewagbo Ohun náà. Mo sọ pé ọ̀rọ̀ pọ̀ ní fọ́nrán yìí, ẹ farabalẹ̀ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Ìwà arákùnrin. Wọ́n ti rà mọ́ nítorí owó. Ẹ̀rí àwọn pòkì la ilaha illallah. Wọ́n wá dàbí kìnìún tí gbogbo ayé ń bẹ̀rù. Ẹ̀rí ṣé gbogbo ẹni ọlọ́ọ̀ pàdé Gumi ṣé wọ́n látúbọ̀tán rẹ láyé? Wọ́n ní látúbọ̀tán rẹ. Wọ̀lá ilẹ̀ àsìn wọn ò lè gúnlẹ̀ ayọ̀. Mufti wo wọ́n lẹ̀ ní gúnlẹ̀ ayọ̀. Èmi ò mẹ́nìkan o. Ajíṣegin níwà ṣèkà ajíṣegin níwà nù wọn ìmúràn ẹlẹ́hà. Tí gbogbo yín sọ́dọ̀ ọba lónìí ẹ padà gúnlẹ̀ sébùté ebú ni. Wọ́n lè máa gúnlẹ̀ sébùté ebú. Torí tẹ̀yìn ní táwa rí ẹ̀yìn ò rí. Wọ́n rí. Ọlọ́run ṣàánú wa. Ó lè bàjẹ́ kó bàjẹ́ ní tiwọn. Ọlọ́run yọ́nú sí wa. Asapàyàn asọ́dọ̀ba Ọlọ́run ó tún wa ṣe o. Ẹ jẹ́ gbogbo wa máa sábà àtọ́rí pé bẹ́nìkan bá ṣẹ̀ gbogbo ayé ni ó jìyà ẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ Ọlọ́run ni o. So ó yẹ káàbò ilẹ̀ Yorùbá ó yẹ kó mọmú láyà everybody torí pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ gbogbo ara la fi gbúdọ̀ dúró dé tó bá jẹ́ pé bí àwọn baba ńlá wa wọ́n ṣe sùn nípa ọ̀rọ̀ ààbò lélẹ̀ ẹ̀mí àlọ́ máa jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá lẹ́nu wọ́n ṣe gba ọjọ́ ọ̀la àwọn Haúsá tí àwọn Fúlàní ṣe gba ọjọ́ ọ̀la àwọn Haúsá bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ìbá ṣe gba ọjọ́ ọ̀la wa torí today now àwọn Haúsá wọn ní sírì mọ́ wọ́n ṣe ń pè wọ́n ní Haúsá Fúlàní bóyá Yorùbá Fúlàní yàn bá máa pe àwa náà tó wáyé pé àwọn bàbá wa irú àwọn ààrẹ Látòsà irú àwọn Ògèdèngbà Gbódúngbòrò a lot of them àwọn jagunjagun nílùú Ìbàdàn àwọn jagunjagun Ògbómọ̀ṣọ́ àwọn jagunjagun Èkìtì parapọ̀ ìgbà tí àwọn Fúlàní fọ́ Ọ̀yọ́ empire Ọ̀yọ́ Kàtúngà tán fọ́ Ọ̀yọ́ empire tí Ìbàdàn empire dìde supported by Ògbómọ̀ṣọ́ tó bá yẹ pé bọ́ọ̀dì sùn ni gbogbo àwọn tó jẹ́ a lot of them tó ń jẹ́ jagunjagun ní Ìbàdàn ló jẹ́ mùsùlùmí a lot of them tó jẹ́ jagunjagun ní Ògbómọ̀ṣọ́ náà tó ń protect Yorùbá ló jẹ́ mùsùlùmí tó bá yẹ pé àwọn wò pé kí wọ́n fẹ́ gbẹ̀sìn ga kí ìran wọn wálẹ̀ kí ìran wọn bàjẹ́ ibi táwa lè ní kọ́yà bá wà àwọn we are even lucky pé àwọn kan bí àwọn Akéwùgbà Gold and others they are talking senses into the minds of these people tán wò pé tán bá ṣàti di aṣọ mórí gèlè tán dì mórí yẹn tó ti kọ́pọ̀ lọ wọn lọ yẹn ó di gèlè mórí ò sọ pé ẹlẹ́sìn ni ẹ́ àṣà wọn níbi tán ti ń di gèlè mórí kò kì í ṣara ẹ̀sìn àṣà ni so gèlè tó di mórí ò sọ pé onílàákàyè àwọn tó ń di gèlè mórí níbi tí ẹ̀sìn kì í ṣẹ́ra ẹ̀sìn kì í ṣe òpó mọ́ kì í ṣe part of the 5 pillars of Islam àṣà wọn yẹn ni aṣọ tẹ̀ ń wọ̀ gan àṣà àwọn aṣọ mùsùlùmí tẹ̀ rò pàṣọ mùsùlùmí àṣà Lárúbáwá ni kì í ṣara ẹ̀sìn so ẹ jẹ́ kó rí wa pé àwọn ó yẹ kí ni ojúṣe àwọn ọba wa gan kí ni ojúṣe àwọn ọba wa bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti gbàgbára lọ́wọ́ àwọn ọba ṣùgbọ́n àwọn ọba sì ní role tó máa ń play ìjọba sì ń fún àwọn ọba ní ọ̀wọ̀ today ọmọ ìyá wa ní president kí àwọn ọba wa ń ṣe how many times ní wọ́n ti lọ bá àwọn ọba ti kóra wọn jọ nílẹ̀ Yorùbá including ọba Kogi and ọba Kwara torí náà ọba Kogi ọba Kwara wọn gbọ́dọ̀ bá yọ àwọn ọmọ ìyá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n pa wọn náà ní Kogi wọ́n pa wọn kó àwọn kidnap wọ́n sọ pé ọmọ ìyá wa ni wọ́n kí lójúṣe àwọn ọba wa ó yẹ kán ti lọ bá Tinubu náà there was a video tí mo ṣe tí mo ní pé ṣé ifá tó mú Aláàfin Owóadé ṣé ifá yẹn fọre torí láti gbà tó bọ orí ọba Owóadé ti jẹ from ikú bàbá
bàbá ọba Ọ̀yọ́túnjí tó ń sọ pé wọ́n nà allegedly on the instruction of ọba Owóadé allegedly tó tún tì wọ́n mọ́lé tí bàbá yẹn kú within 2 weeks láti gbà yẹn náà from one thing to the other ni kí ni ìgbésẹ̀ táwọn ọba wa ń gbé àti gbogbo àwọn ọba stéètì Yorùbá kí ni ìgbésẹ̀ tó ń gbé lórí ọ̀rọ̀ ààbò àwọn ọba wo nílẹ̀ Yorùbá ló ti ké gbàjarè sí àwọn ìjọba pé àwọn ọmọ ìyá wa tẹ́ pín sí north wọn kì í ṣe north wọn kì í ṣe north they are not northern now President Tinubu ó appoint Peter as next chairman from Kogi wọ́n ní kò kì í ṣe Yorùbá wọ́n ní ọmọ Tinubu appoint family ọmọ ìyá Yorùbá bíi tiẹ̀ ẹ mọ̀ pé Yorùbá ni wọ́n so kí ló dé ó yẹ kí wọ́n rí àwọn ọba wa tó máa sọ fún ìjọba torí abẹ́yà ìrù ń bà wá ni o I don't know kán máa sọ fún ìjọba àpapọ̀ pé no ibi àwọn ará àbí ò kì í ṣe dáná nọ́dànà ọmọ ìyá wa ni wọ́n I've said it before kí kágbà pé Bishop Oyedepo tí ò kọ́ ẹ pé kò kì í ṣe tó ẹ pé politician tí ò kì í ṣe pastor kò lè dìde kó sọ pé òun fẹ́ di president nínú mìíràn yóò lè dìde kó sọ pé òun fẹ́ di president lọ́la it's not possible tó bá yẹ pé north ló kàn wọ́n sọ pé Yorùbá ni tó bá yẹ pé Yorùbá ló kàn wọ́n sọ pé náà tó bá àwọn ọmọ ìyá ìyápá bí wọ́n sọ pé kò kì í sapá bí náà pín sí that is it so ó yẹ kí àwọn ọba wa kán máa fight kọ́ọ̀sì wa tripon ti bẹ̀rẹ̀ láti kán máa sọ fún ìjọba ilé àti ilé-ẹjọ́ ìkan máa jẹ́ lẹ́nu pé no àwọn ará tẹkún síbi wọn kì í ṣe northern àwọn representative wọn náà kán máa tó jẹ́ Yorùbá kó yẹ́pà àwọn náà dìde ní House of Rep kán máa sọ̀rọ̀ but everybody is afraid but àwọn Hausa Fulani tá à ń sọ wọn kì í ṣe bẹ́ẹ̀ before Buhari became the civilian president tí wàhálà Hausa Fulani àtàwọn Yorùbá ṣẹlẹ̀ ní Ìbàdàn Buhari came with people from the north he came ìgbà Ramadeshina was the governor tó wá rant until tí Ramadeshina sọ pé kí gbọ́ commissioner of police kó sọ fún kó explain fún nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn family rẹ̀ ló tọ̀jà ní ọkùnrin ẹgbẹ́ àtijọ́ lọ ó tún ṣẹlẹ̀ lẹ́yìn during first time this Ṣèyí Mákindé I think about 5 governors from the north they came kò sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Kogi and Kwara náà ẹ ò lè rí àwọn kò sọ́ba Yorùbá kankan tó máa sọ̀rọ̀ síbẹ̀ kò sí gómìnà kankan tó máa sọ̀rọ̀ síbẹ̀ torí pé a ò kì í ṣé ká sọ pé a ò fẹ́ràn ìran wa ni àbí à ń sùn torí ìhòhò àṣàtúndé ìhòhò nílẹ̀ Yorùbá wà tá a bá mọ̀ tí wọ́n bá rí èèyàn sọ fún wa a gbọ́dọ̀ mọ̀ as I've said àwọn bàbá ará wa don't fight don't jẹ́ kí Fúlàní borí wa tó bá yẹ pé ń sùn báwo ni ìbá ṣe rí lẹ́nu tó yẹ pé àwọn jagunjagun Ìbàdàn sùn àwọn jagunjagun Ògbómọ̀ṣọ́ tó ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ kìrìsìtẹ́nì tó ń jẹ́ oníṣẹ̀ṣe àwọn jagunjagun Èkìtì parapọ̀ tó ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ oníṣẹ̀ṣe tó ń jẹ́ kìrìsìtẹ́nì àwọn jagunjagun Iléṣà tó ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ kìrìsìtẹ́nì tó ń jẹ́ oníṣẹ̀ṣe tó yẹ pé ń sùn báwo ló ṣe máa rí lẹ́nu àwọn ọba wa gbọ́dọ̀ mọ nǹkan tó yẹ kán ṣe. They must speak for us. They must protect us. Use their voice to speak for us. Use their voice to protect us. Kì í ṣe ìjà àgbà tí kíní máa jà Aláàfin Ọ̀yọ́ máa jà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́yìn kéèyàn kan dé náà kó sọ pé ìjà àgbà ló kàn pé ìjà àgbà tí ọba Adéyẹmí kẹta tó bẹ̀rẹ̀ tí ò lè win òun náà tó fẹ́ continue. Ilẹ̀ Yorùbá náà ya ti rí àwọn ọmọ Ọ̀yọ́ tó máa sọ̀rọ̀ sí ọba aládé anyhow tó máa kéèyàn dẹ̀ yanu ẹ̀ kó sọ pé máa sọ pé Ọ̀ọ̀ni kọ́ ọmọ ẹrú lọ ni. Ìdílé Ọ̀rànmíyàn sì wà nílé Ifẹ̀ dé ọ̀ra tẹ̀dẹ̀ sọ pé Ọ̀rànmíyàn ni baba ńlá yín kéèyàn dẹ̀ yanu ẹ̀ gbàgà kó sọ pé Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ pé ọmọ ẹrú ni bó tilẹ̀ jẹ́ pé Ilé Ifẹ̀ tì ní tí ò kì í ṣe fẹ́ sí Ilé Ifẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ kò possible kan múùfù Ilé Ifẹ̀ àwọn tó wà ní first Ilé Ifẹ̀ kan máa múùfù sí second kan máa múùfù sí third kan máa múùfù sí fifth ìbàjẹ́ 50 Ilé Ifẹ̀ ra wa ẹni tó bá fẹ́ yà lò yọ kò gbúdọ̀ máa yanu gbàgà
kó máa sọ̀rọ̀ sí ìpìlẹ̀ bẹ́ẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Now kí ni nǹkan tó yẹ ká ṣe àwọn ìjọba wa gan kí lójúṣe ìjọba akàngbọ́ pé ṣe mítì kí ni àfojúsùn mi ìpàdé tẹ̀ ń ṣe kí ni àfojúsùn ìpàdé tẹ̀ ń ṣe wèrè yà fi ń wo wèrè àwèrè a gbọ́dọ̀ fi wèrè wo wèrè àwọn Fúlàní yóò fẹ́ the Fúlàní before 1700 kò sí nǹkan tó ń jẹ́ Fúlàní in Nigeria 1800 nọ́mbà sí wọ Nàìjíríà gbogbo ibi tó ń pè Nàìjíríà lẹ́ni 1800 nọ́mbà sí wọlé tó sì mọ̀ tó ń overthrow gbogbo àwọn ọba gbogbo kíngì Haúsá tó ń jẹ́ mùsùlùmí gan tó ń sọ ara wọn sí so gbogbo ẹ̀yin wèrè náà kì í ṣe máa sọ pé ọmọ ìyá yín nínú ẹ̀sìn ṣé gbogbo àwọn tí àwọn Fúlàní pa ní north ṣé kìrìsìtẹ́nì ni wọ́n mùsùlùmí ọba mùsùlùmí wà nínú wọn tán pa wọn tán dẹ̀ ń sọ àwọn ẹ̀mí àwọn gbogbo àwọn tó wà ní ọ̀dà Àfọ̀njá nígbà tó yá ọmọ Álímì tó pa Àfọ̀njá gbogbo àwọn tán pa ní Òkè Ṣínà ṣé mùsùlùmí wà nínú wọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n nà mùsùlùmí wà nínú wọn so orí wa gbọ́dọ̀ pé ká mọ̀ gbogbo àwọn mùsùlùmí tó ń sọ pé ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam no dúkìá ni àwọn Fúlàní ń gbà ààrẹ òpìtẹ́rẹ́ Ìbàdàn Gani Abbas ó ti pariwo títí ṣèbí mùsùlùmí ni ó ti pariwo títí ẹ ò gbọ́ pé dúkìá ni Fúlàní ń gbà dúkìá ni Fúlàní ẹ̀sìn kan ní Fúlàní ò bá kò mọ̀ kò sí lókàn pẹ̀lú ẹ̀sìn wọ́n fẹ̀sìn bojú ni wọ́n lè máa sọ pé àyàwó àgbà tó máa dùnyàn wọ́n fẹ̀sìn bojú ni dúkìá náà wá so àwa náà ya ò gbúdọ̀ gbà fún wọn wèrè ilé torí wèrè ìta la ṣe ń rí ní wèrè ilé a gbúdọ̀ fi wèrè wo wèrè ká tó lè rọ̀nà lọ because these guys they will overrun us tá ò bá fi wèrè wo wèrè gbogbo kan tó ń ṣe nílẹ̀ Yorùbá náà kán lọ ṣe ní Niger Delta few days ago ṣe wọ́n sọ pé àwọn terrorists bíi márùndógún lọ sí Niger Delta gbogbo wọn wọ́n fẹ̀mí wọn ṣòfò àwọn ará Niger Delta wọ́n fẹ̀mí wọn ṣòfò torí wọ́n ti dúró ọjọ́ wo lẹ gbọ́ pé àwọn ará Niger Delta tó ń níbọn tó ń lòbọn ọjọ́ wo lẹ gbọ́ pé wọ́n ń sẹ́ tó ń fi wọ́n lọ máa ń para wọn tó ń gbà yàwó ara wọn ẹ wo ìgbà tó PC bẹ̀rẹ̀ bó PC ṣe ń lọ sókè bó ṣe before you know lọ́n fi OPC settle scores ẹni tó bá gba girlfriend ẹ̀ ló máa arrange OPC lọ́n fi ba OPC jẹ́ ńgbà ẹ̀ lọ́n fi settle scores a gbọ́dọ̀ jẹ́ kó rí wa pé before these people overrun us because they have a plan tẹ́ ẹ bá wo interview Yerima tó kọ́kọ́ gbé sharia lọ sí Zamfara Yerima former governor of Zamfara their motive ni pé kí sharia gba everywhere in Yoruba in Nigeria not even Yoruba land in Nigeria that is their motive that is why don't fi máa lọ mọ́ ṣe lọ sí villages ní Plateau Kogi and other places Benue tó máa pa àwọn èèyàn tó máa lé àwọn èèyàn kúrò tí àwọn Fúlàní tó máa take over as of today they believe ìgbàgbọ́ an average Fulani man in Nigeria ni pé gbogbo àwọn Fulani tó wà outside Nigeria in Africa pé Nigeria nìkan máa bọ̀ Nigeria nìkan ló ti ń ṣẹlẹ̀ tí Fulani máa wọ Nigeria lẹ́ni tó ti dọ̀gá tó máa kí lọ sóko olóko lọ máa fẹ́ràn jẹko gbogbo fídíò yẹn yà ń rí náà tó máa wú ẹ̀gẹ́ téèyàn fowó gbẹ ẹ̀gẹ́ tó máa wú tó máa gé àgbàdo tó máa fìdí màálù wọn ṣé ẹ̀sìn náà nìyẹn what kind of carelessness is this a gbọ́dọ̀ múra as Yorùbás ká fi wèrè wo wèrè àwọn gómìnà wa wọ́n gbọ́dọ̀ empower àwọn èèyàn wa because why are you collecting security votes kí àwọn gómìnà wa ń lo security vote fún torí gbogbo àwọn tó ń ṣe gómìnà láti 1999 mi ò rò ó dà pé wọn ò ní sense in Yoruba land especially in Yoruba land ẹ ò ní sense
tẹ́ ẹ bá ní sẹ́ǹsì ni ó yẹ kẹ́ mọ̀ pé ààbò wà important security vote tẹ́ ń gbà kí lẹ̀ ń lò ó fún. gbogbo gómìnà ní Nàìjíríà náà Yorùbá rà wọ́n gbé allocation local government wọ́n gbé sápò torí pé ẹ fẹ́ jalè torí pé ó lè níyìn jàǹdùkú níyìn. tó bá jẹ́ federal government náà ń gbá allocation tí yín sápò ńkọ́ báwo lè ṣe fẹ́ survive as a state. Now allocation local government ẹ máa jòkó lé lórí as governors gbogbo yín yẹn ń jalè gbogbo yín yẹn ń àfọwọ́rá gbogbo yín ni tí yín yóò tẹ́yìn lọ́rùn. Allocation local government should be for local government state allocation should be for the state bí state yẹn ò tẹ́yìn lọ́rùn tí local government tó state yẹn ò tẹ́yìn lọ́rùn ẹ sì ń jòkó lé ti local government. I don't think there is any governor in Yoruba land excuse me, that is supporting state police. Torí wọ́n sọ pé wọ́n lówó. Torí owó tẹ́ máa jí, prayer ní kẹsà àti jí owó. None of you is supporting state police. And without state police, kò sí nǹkan tá a fẹ́ ṣe without state police. State police is more than necessary. Owó tí ẹ̀ ń gbà ẹni tó máa gba list ní gómìnà ní south west náà ló máa gba 500 million as security vote unaccounted for 500 million unaccounted for ilẹ̀ tí ń ṣe ṣe fẹ́ kówó lọ sọ́run ni upon that itself gbogbo owó allocation ẹ sì máa sẹ́yà ṣe ẹ sì máa ṣiṣẹ́ sí dọ́là ẹ sì máa kó pamọ́. And the Fulanis they are not playing. The Fulanis are not playing. They are not playing. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ rí pé the Fulanis are not playing. Now, if báwo ni àwọn gómìnà Niger Delta báwo ló ń ṣe ń empower àwọn èèyàn wa. Now, Asari Dokubo a ò gbọ́ pé Asari Dokubo ó ń pa àwọn èèyàn tiẹ̀ ó ń protect àwọn èèyàn tiẹ̀ ni tíjọba wa lè protect wa we must protect ourselves. If the federal government cannot protect us, we must protect ourselves. We must also protect our people. Asari Dokubo, he has a company, the Royal Forge Security Company. It's owned by Asari Dokubo. Ta ló ń fund díẹ̀? Ìjọba ló ń fund díẹ̀. So, kí ló dé tó fi kan wà fún àwọn kan? Òfin tó wà fún A, ó sì gbọ́dọ̀ wà fún B. Irú eléyìí tán fi sọ Sunday Igboho di criminal wanted. Kí ló dé tí state government náà? Yes, kò sí nǹkan tí state government kí Asari Dokubo náà àmì kí irú Sunday Igboho yẹn kó dá security company sílẹ̀. Kí gbogbo state government kan máa fund yẹ. Kí ààrẹ Gani Adams kó náà dá security company sílẹ̀. Kí gbogbo state government kan máa fund yẹ. Kan máa protect wa. Kan máa protect àwọn èèyàn wa. Kí àwọn kan lè máa bá wa lé àwọn Fúlàní sígbó. Irú àwọn ọ̀bọ̀n tí táwọn náà bá ti security company tán rà bọ́n tó dẹ̀ ní license. These are Niger Delta boys. The Supreme Egbesu Liberation Fighters. The Supreme Egbesu Liberation Fighters. We are here to give the Nigerian government a piece of very important information. Also, we are using this medium to call the international community to bear us witness on this very critical issue that are bothering us as a people. Greetings to our patriotic, courageous, and selfless liberation fighters across the Niger Delta region. As your leader, I am assuring you once again that your effort and sacrifice will never be. The Supreme Egbesu Liberation Fighters. The Supreme Egbesu Liberation Fighters. The Supreme Egbesu Liberation Fighters. We are here to give the Nigerian government. So that is it. Àwọn state wọn náà bí state government wọ́n ṣe ń fọ́ǹdì wọn ní bí state government wọ́n ṣe ń fọ́ǹdì wọn ní federal government ń fọ́ǹdì wọn kán máa protect pipeline tí ò bá tẹ̀ sí pipeline ní Yorùbá land tán lè protect bó tilẹ̀ pipeline náà wà
because I understand that was wọ́n gbé contract fún Gani Adams kò sí kan tí ó jẹ́ ẹ bá gbé contract fún Gani Adams kó gba àwọn OPC it cannot be free. Gani Adams and the OPC cannot do it for free. Wọ́n máa ra epo àwọn sanwó ẹ máa ra ìbọn fún wọn ni. Yes, ẹ máa ra ìbọn fún wọn ni. Kan create a security company. Báwọn Niger Delta wọ́n ṣe ń create a security company. So many security companies ló wà ní Niger Delta tó dẹ̀ ń lò bọ́n. That's why tó ń fi repair àwọn Fúlàní. So many tó dẹ̀ ń lo AK-47. So many security companies ló wà ní Niger Delta. One of them, you mentioned, the Royal Forge Security Company, owned by Asari Dokubo, established to protect his people. And he's protecting his people. Asari Dokubo is not destroying the life of his people. He's not destroying the life of his people. He's protecting his people. Huh? So we should also do the same thing. Kí irú Sunday Igboho kò náà dá security company sílẹ̀. Kẹ́ máa kí state government máa fund ẹ̀ bí federal government fund kí ni state government wà fún kí yẹn gba security vote fún ṣó dìgbà tí tẹ́ bá ti pa gbogbo àwọn èèyàn wa tán bí Asari Dokubo ṣe ní tiẹ̀ ní General Asabuja Niger Delta. These are great people, yes. Because they are protecting their people. These are great people. They are not destroying the lives of their people. They are not terrorists. They are protecting the lives of their people. Go to Asabuja's page. You will know that he's a freedom fighter. He's protecting his people. Just like Sunday Igboho. People like Sunday Igboho should be given breathing space. People like Gani Adams should be given breathing space. They should be empowered. Gani Adams, if they cannot work together, they can work separately, but they should be empowered to protect us. That's what Gani Adams is asking for. That's what Gani Adams is asking for government permission. That's what he's asking for. Because in this kind of a situation, there is no way you will not harm the intruders. Irú àwọn 15 Fúlàní don't sọ pé wọ́n neutralize ní Port Harcourt. Yes. I've listened to Gani Adams. That's all he wants. That's what we should do. We can't just be looking. How can you come wò? Ọ̀tán bá pa àwọn èèyàn wa tán. Ẹ jẹ́ kó jẹ́ àṣà wa as Yorùbás. Ẹ jẹ́ kó jẹ́ àṣà wa. Ẹ jẹ́ kó jẹ́ ìṣe wa. Ká máa protect àwọn èèyàn wa. Ká máa defend ara wa. Sunday Igboho is not a criminal. He should be empowered. Ẹ wo nǹkan tó ṣe ní Ìgangan single-handedly ó ṣe nǹkan tó ṣe ní Ìgangan. And today Ìgangan is peaceful. People are able to go to farm without any harassment for any Fulani herder. Single-handedly Sunday Igboho ṣe yẹn. Then àwọn ọmọ ààrẹ Gani Adams there was àwọn bí kan wà tán ní àwọn Fulani ní campus tó ti kidnap èèyàn. Ọlọ́pàá ò lè arrest yẹn nìyẹn. Ààrẹ Gani Adams boys ló lọ síbẹ̀ tán lọ arrest yẹn. Tó ń tún ti àwọn ọmọ ẹ̀ mọ́lé. Ilẹ̀ Yorùbá nìkan ni irú yẹn ti lè ṣẹlẹ̀. Our people tó ní agbára, they must be empowered for them to be able to protect our people. We can't continue like this. Nigeria is built on fraud. Nigeria is built on faulty foundation. Anything built on any house built on faulty foundation cannot stand. That is why today, ara àwọn tí Fúlàní lò tó fi bá wa débi tá a dé. General Tefulo Danjuma, ó wà minority from the north, minority Christian, ó wà lára àwọn tí Fúlàní lò tó fi bá Nàìjíríà jẹ́ débi tá a dé lẹ́ni. Now, ó wà lára àwọn tó ń shout now. Okay? For Nigeria army, they do collude. They collude. They collude with terrorists. But you can't rely on Nigeria army to save you. You can't rely on Nigeria army to protect you. You must protect yourself. And these are Niger Delta boys.
Yes. They are not criminals. They are not criminals. They are protecting their people. They are protecting their territorial waters. Wọ́n bí Fúlàní yẹn dá. Àwọn Fúlàní ló ń sọ fún Fúlàní pé ẹ máa bọ̀. We are waiting for you. We are ready for you. And they are ready. And they are ready. Sunday Igboho, Gani Adams OPC should be harmed like this. They should be empowered like this. So that they can help us to face into that. Yes, that's Asari Dokubo. He's one of the great people in Niger Delta protecting his people. Yes, Tori Werele, Kasheni Wereta. I would protect our Wenyawa. Okay, this is not the time as Christian to say you are going to pray. Excuse me. This is not the time. There you need prayer. But this is not the time to rely on prayer. Prayer kill you there. The state of Israel is not relying on prayer alone. They pray. You see their soldiers praying. But they don't rely on prayer alone. The state of Israel, they don't wait for the enemy to come and meet them. The state of Israel, they have always been in war for thousands of years. They are still fighting war till today. So why do we decide to be lazy as Yorubas? To me, we are being lazy or we are reckless. People are in charge of the state. They are lazy. They are reckless. They spend recklessly. They spend unreasonably. Owó tán máa fi ra ilé sí abroad ló ń fẹ́ jí. A lot of them. Mi ò talent tó lè jáde tó lè gómìnà wo lè wá jáde kó fá búra kó fa ayélujára búra kó fi Ṣàngó búra pé òun kì í ṣe jàǹdùkú pé òun kì í ṣolè pé òun kì í jí owó òru. Eléyìí tó bá bọ́ tọ́sùn ló bọ́ tọ́sùn náà. See our senators now, they are crying. Torí pé ìjọba sọ pé wọ́n máa withdraw àwọn ọlọ́pàá. Excuse me. They are crying all over the place. So, torí pé as a people, bí pé orí àwọn èèyàn wa ò pé ni. Èló ni average soldier in Nigeria ló ń gbà. What an average soldier in Nigeria is they cannot take him home. They can't even send their children to school. As a police officer, if you rely on your salary, you will just die of hunger. Your children will die of hunger. As a civil servant in Nigeria, if you rely on your salary, your children will die of hunger. Your family will die of hunger. It's not supposed to be like that. If you are able to work, whatever you are able to earn should be able to, at least minimally, to take care of you. But that is not the case. Because àwọn tó ń wà níjọba, jàǹdùkú ni wọ́n, olè ni wọ́n. A lot of them supposed to face firing squad. Àwọn tó wà níjọba since 1989. Because there is nothing that is done right. Kò sí. So a world brigadier general his life was shortened. Kò sí kankan tó ṣẹlẹ̀. Nothing. The people in that bush, the terrorists in that bush have not been rounded up. It's a normal thing. To them, it is a normal thing. Torí pé ìjọba Buhari ó ti kó bá Nàìjíríà. Torí kò ń lọ arrest àwọn Boko Haram tó tún fi wọ́n sínú army. Torí pé Fúlàní ni wọ́n. Torí pé wọ́n ní agenda. Àwọn Fúlàní ní agenda. That's why we must protect ourselves. Tí Fúlàní náà bá mọ̀ pé oníkálukú ti ń protect àwọn gan-an máa wà careful. What is their population? Yes, they are coming in from all over Africa every day. Wọ́n ṣe ń wọlé. Torí pé àwọn náà ò múra sílẹ̀ dé wọ́n. A ò múra sílẹ̀. À ń sùn. As I've said, inú ìhòòhò ni Yorùbá wà. A gbọ́dọ̀ daṣọ bo ara wa. Kí a máa fi daṣọ bo ara wa. Wèrè ilé. Ya máa fi wo wèrè ìta. Wèrè la fi wo wèrè. Torí wèrè ìta ya ṣe ní wèrè ilé. Torí ẹ̀ ya ṣe nírú àwọn
Chief Sunday Igboho torí ẹ̀ka ṣe nírú àwọn OPC torí ẹ̀ka ṣe ní Gani irú àwọn Gani ààrẹ Gani Adams. As I've said, it cannot be free. Àbí ó ní company tí àbí Dangote ní Gani Adams ni tó máa fowó ẹ̀ fọ́ǹdì gbogbo kan tó ń ṣẹlẹ̀ little náà tó bá ń rí with influence ló fi ń survive. Maybe a rifle now, AK-47 in the international market is between $700 and $700 and $1,300 and $1,300. Maybe that goes for maybe about almost $1 million over $1 million. To bá ti wọ kíní at times it might be $1 million. It depends. It might not be up to $1 million. So kò sí nǹkan tí ò jẹ́ kí àwọn state governors in Yoruba land maybe kan kí gbogbo maybe a year 1 billion or more than that. They can do more than that. Maybe each state $1 billion. Yes, each state for security. Each state $1 billion for security. Each state $1 billion. Kádẹ̀rà mọ́tò. Kó máa sí Fúlàní kankan ní oko wa. Even if I'm a state governor at this point, I will even back my artist. Àwọn tó ń pa màlúù, àwọn èèyàn wa tó ń pa màlúù, tó ń arápàtà. I will make provision for them. They come prepare. Then I'll ban consumption of cow in my state. Tó wá jẹ́ cow ló máa jẹ́ kẹ́ máa kàwé èèyàn mi. I'll ban consumption of cow in my state. Màá dẹ̀ sọ pé mi ò fẹ́ rí cow ní state mi. Tó wá jẹ́ pé torí cow yẹ ṣe máa because I've seen a lot of video. Tí wọ́n máa Fúlàní máa wú ẹ̀gẹ́. Tí wọ́n máa fìdí màlúù wọn. Ẹ̀gẹ́ tí ò kì í ṣe wọ́rọ́gbìn. Tó wá pé wọ́rọ́gbìn ṣé o lè wú kó fún màlúù. Àgbàdo tí wọ́n máa gé àgbàdo tí wọ́n máa fìdí màlúù. Ṣẹ́ni tó bá jẹ́ pé Fúlàní yẹn ló lọ yáwó ní báǹkì tó fi gbin àgbàdo ṣó máa gé fún màlúù. So a word is enough for the wise. Ẹ jẹ́ kí ká jókòó ká rórí wa. All Yoruba governors, you are not doing anything. You are all sleeping governors. You are all sleeping governors. Our Obas are sleeping Obas because we are not seeing. They have to talk. You must talk to the powers that be. You must talk to the You must talk to the powers that be. We are in danger. The Fulani emirs, they always talk to the powers that be. Look at Sultan of Sokoto protecting the bandit. To rí pé àwọn èèyàn bóyá àwọn gan bandit ní ta ló mọ̀. Ó rí pé àwọn èèyàn bandit, àwọn èèyàn ní bandit. Ó sọ pé if you harm Boko Haram, you are harming God. Ó mọ̀ pé ó rí pé àwọn èèyàn ní bandit. Ẹ jẹ́ káwa náà táwọn èèyàn wa kì í ṣe bandit. Ẹ jẹ́ káwa náà ká protect àwọn èèyàn wa against bandit. God bless Nigeria. God bless Yoruba land.